níṣe ni àwọn olólùfẹ́ àti ọmọlẹ́yìn gbajúgbajà olórin fújì ní Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder tàbí ọ̀gá ńlá fújì tàbí ẹni lọ́mọ làgàtà tàbí kọ̀ǹpútà aláàjì tàbí ọmọ ìyàwó ànábì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níṣe ni wọ́n máa ń kú ikú oríire tí wọ́n sì fi ń yan gàbá yìí kódà tí wọ́n fi ń jamú kiri pé irú Àlàbí ò sí lágboolé fújì àti wípé ohun gan inú ògbó ẹ̀ ń tàn jù lágboolé fújì tó ń gbógun fújì gàbá yìí. ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ sí Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá tí gbogbo ayé mọ̀ sí Pasuma táwọn olólùfẹ́ ẹ̀ tó fẹ́ fi ń yan gan tó sì tó ń kí ikú oríire orin nǹkan bíi oríire méjì kan tó wọlé fún Pasuma nínú ọ̀sẹ̀ tí a lò tán yìí tó sì jẹ́ pé eléyìí ní àwọn olólùfẹ́ ẹ̀ náà ń sọ lórí ẹ̀rọ ayélujára báyìí tó sì ń jẹ́ kó di mọ̀ pé Pasuma ọ̀gá ńlá fújì gan ni ọmọ tó ń sọ lọ́wọ́ lágboolé fújì. ǹjẹ́ kí ni nǹkan méjì ọ̀hún tí wọ́n ń sọ nípa Pasuma? ó mà níbi àjọ tó ń rí sí ìgbòkègbodò mọ́tò ní ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos State Traffic Management Authority tí gbogbo ayé mọ̀ sí LASTMA bí wọ́n ṣe fi oyè ìyẹn ọ̀kan lára wọ́n fi oyè aṣojú dá Pasuma lọ́lá ìyẹn mayor tí wọ́n fi dá lọ́lá ní àsìkò tí wọ́n ń ṣayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years anniversary wọn tó wáyé nínú ilé ìtura Èkó Hotel tó wà lágbègbè Victoria Island ní ìpínlẹ̀ Èkó. níṣe ni inú ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Pasuma ni wọ́n ń gbòòrò kódà orúkọ tuntun tó ń pè báyìí ni mayor alájẹ nítorí pé wọ́n ní kan tó lè náwó mú láàrin gbogbo àwọn olórin fújì lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ní ilẹ̀ Yorùbá tí orin fújì tó ti lẹ́sẹ̀ ńlẹ̀ jù. wọ́n ní ilé ìfìyàyè pé gbogbo àwọn tó jẹ́ èèyàn ńlá lórílẹ̀‐èdè yìí náà ni wọ́n ń gbọ́ orin Pasuma àti pé òun gan ni ìmọ́lẹ̀ fújì gẹ́gẹ́ bọ́ ṣe ń pè òun sì ló ń tọ́nà fújì ènìyàn fi wò ṣùṣùn tí wọ́n fi irú oyè ńlá bẹ́ẹ̀ ni wọ́n fi dá a lọ́lá. àsìkò tí eléyìí tó ń lọ lọ́wọ́ ìyún lẹ́yìn tí wọ́n fi oyè míyọ̀ dá àwọn LASTMA fi míyọ̀ dá Pasuma lọ́lá òun ni àjọ tó ń gbógun ti jẹ gúdújẹrá àti ìṣòwò òlu báṣubàṣu lórílẹ̀‐èdè yìí Economic Financial Crime Commission ní làwọn náà máa tún ṣe ètò ńlá kan ní ìlú Èkó ní ọ̀sẹ̀ tó kọjá yìí láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé èèwọ̀ ní ewu sì ni láti máa fọ́n owó náírà lóde àríyá àti ká máa tún tẹ̀ mọ́lẹ̀ tó sì jẹ́ pé nínú gbogbo olórin fújì Alhaji Wasiu Alabi Pasuma nìkan náà máa tún pè bẹ́ẹ̀ ló jẹ́ pé bí ọ̀gá àgbà àjọ EFCC ti ṣe wọlé sí gbọ̀ngàn náà ìyẹn pásítọ̀ Ọlá Olúkóyèdé ìyẹn ó tó kí Pasuma dáadáa kódà tó ń jó tó ń ṣàpẹẹrẹ pé òun máa rí bí Pasuma bó ṣe máa ń ṣe àwọn síá ẹ̀ lórí ìtàgé ìyẹn sítéèjì. gbogbo ikọ̀ eléyìí iná mà mórí àwọn olólùfẹ́ Pasuma wò tó ń sọ pé ohun tó ní àjọ EFCC tó ń pè gẹ́gẹ́ bí aṣojú nítorí pé mọ̀ pé òun lórí olólùfẹ́ àti èrò lẹ́yìn jù lágboolé fújì àti wípé wọ́n mọ̀ pé bí Pasuma bó bá ń lè bá wọn ṣe ọ̀tàn ìmọ́lẹ̀ ṣe ìpolongo fáwọn èèyàn pé kí wọ́n ṣe ná owó náírà nínàkúnà kí wọ́n ṣe fún ojú agbo kọ́sì má ṣe tẹ̀ mọ́lẹ̀ òní eléyìí yóò tètè lọ sí àárín àwọn èèyàn nítorí pé òun ló lérò lẹ́yìn jù tó sì jẹ́ pé eléyìí ìlà àwọn olólùfẹ́ Pasuma iná fi ń yan gan tó sì tó ń kí ikú oríire fún nǹkan ńlá méjì tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí ọ̀hún.